من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين وسيدنا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن سلك مسلكهم بإحسان إلى يوم الدين نبي تاكيولون أتروكات جفا نبي محمد صلى الله عليه وسلم àlékún ìgẹ̀ ọlọ́bàṣẹ́fà nẹ́bà Muhammad lẹ́yìn pàtàkì ọlọ́run tó kí ànábì tán ọkí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin pẹ̀lú gbólóhùn pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. ẹ̀yin ya wa ẹ̀yin bàbá wa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ tí àfáà kan tí wọ́n pè ní Waris Adékọ́yà lórí ọ̀rọ̀ tó sọ. Àkọ́kọ́ náà ẹ̀yin ya wa point kan tí mo fẹ́ mú wá tẹ́ máa fi rí pé yes òdodo làwọn àáfàá súnà sọ. Nígbà tí àáfàá yẹn kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ ó ní àáfàá àgbà kan sọ pé ṣé ti rí la fi sọ fún yín wípé ọ̀tọ̀ làáfàá àgbà ọ̀tọ̀ làfẹ́ sìn. Àfáà àgbà ni kì í ṣàfẹ́ sìn. Ẹ tó bá jẹ́ àfẹ́ sìn kò ní máa wí kótókótó lẹ́nu, kò ní máa wọ́n lẹ́nu. Ẹ tó bá wo fídíò àfáà yẹn yóò ti rí pé àfáà náà sọ pé àfáà àgbà kan ń pé ó sọ pé àfáà àgbà ló wí kò láfẹ́ sìn. láfi mọ̀ pé àfáà àwọn yẹn tó wí kótókótó lẹ́nu lẹ́fì mọ̀ pé àfáà àgbà ni kì í ṣe àfẹ́sìn. ẹ̀yẹ́wò ìbàbá wa lẹ́yìn ìgbà t'Ọlọ́run sọ fún wa wípé kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Ọlọ́run ní lam yalid wa lam yulad, mi ò bímọ ẹnìkan ò sì bí mi. Wàlámì ẹ̀kún là ó kún fún wọn ahad, kò sí fíìmù ọlọ́run àfiwé kan àfijọ́ kan kẹ́nìkan wá sọ pé lágbájá yìí ó dà gẹ́gẹ́ bí ọlọ́run, kò sí fún ọlọ́run. Àfáà àgbà yẹn wọ́n sọ pé àfáà tó kọ́yàn ké ọlọ́run ẹni, tíṣà rẹ ọlọ́run ẹni, dókítà tó wù ẹ́ sàn ọlọ́run ẹni. Lẹ́yìn pàtàkì ọ̀rọ̀ ti sọ pé wà lámì ẹ̀kún ńlá. Tán bá mú ọ déwájú adájọ́ ọ gbọ́dọ̀ mọ́ tẹríba fádájọ́. Ọ gbọ́dọ̀ tẹríba fún adájọ́ rọ́bù rẹ ní nígbà náà lọ́hùn. Bọ́ ọ bá lọ ní tẹríba fádájọ́ wọ́n ò fi ìyà jẹ ọ́. Wọ́n fi ìyà jẹ ọ́ náà. Ọlọ́run ò sì ní dá sí ọ. Ọlọ́run ò tiẹ̀ ní sọ pé òun rí ọ. Ọlọ́run rẹ kékeré ni. Ọlọ́run rẹ kékeré náà ni. Ibẹ̀ ní rọ̀bánì yìí náà àwọn súfí tí wọ́n kóra wọn jọ, àwọn kan bẹ tí wọ́n pè ní álímọ̀ rọ̀bánì, inú ẹ̀ ní àwọn kàdìríyà tìjàníyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìní wọ́n fi lò báwọn náà fi lò ní jámù pé rọ̀bánì yìí náà ẹ̀yin ọlọ́run fáwọn èèyàn, ọlọ́run kékeré small letter G. Ọlọ́run kékeré fáwọn èèyàn. Allah. Bima kuntum tuhallimuna al-kitaba, pẹ̀lú ìmọ̀ tí wọ́n mọ̀ tẹ́yìn ò mọ̀. Pẹ̀lú ìmọ̀ tí wọ́n mọ̀ tẹ́yìn ò mọ̀, ọlọ́run kékeré ni wọ́n jẹ́ fún yín. Àìsàn ń ṣe ọ́ déwájú dókítà tó lè wò ọ́ sàn, dókítà yẹn ti di rọ́bì. Ó ti di ọlọ́run ọba rẹ tọ́rọ ní owó ọ̀sán. Oníwó ọ̀sán. Àáfàá tí ń fi ọ̀rọ̀ ọlọ́run yé ọ, ṣéwù rẹ ọlọ́run rẹ ni ọlọ́run kékeré. Àáfàá tí ń fi ọ̀rọ̀ ọlọ́run ọba yé ọ ọ̀nímọ̀ tẹ́lẹ̀ ó wá gbé àìmọ̀kan rẹ̀ ó gbé lọ́dọ̀ rẹ̀ ó wá sọ́dẹ̀ yẹn ó sọ́dẹ̀ àfáà
ọlọ́run rẹ kékeré ni. kí ló fà á tọ́lọ̀ fi ní kan màlẹ́kà tẹríba fádámọ̀ ṣé bó tó ó sẹ́ẹ̀tì ìdánwò ni ó ṣètì exam fún wọn ni. ó lókè o ìdí tẹ́ fi tẹríba fún rèé ó yá ọkọ rèé àdá rèé abọ́ jẹun ní jígà nìyí Jígà pọ́ọ̀tù rèé. ọbẹ̀ nìyí síbí nìyí àrò ní àdògán nìyí kùkín pọ́ọ̀tù nìyí ó yẹ máa sọ ọkọ gbogbo ẹ̀. àwọn màlẹ́kà ní láhí ilé lànà wọ́n láwọn ò mọ̀ ilé amahalamta àfi tó bá yà kọ́ wa ló kù àmọ́ àtijú. ọlọ́wà ní yáàdàmà àǹbìhùn bí àsìmọ́ yìí ọlọ́ni wọ ádámà ó yá já wọn sí máa kọ́ wọn sọ fún àsọdúnkọ gbogbo rẹ̀ fún wọn. anábì adama ní eléyìí lọ́kọ́ eléyìí ní jígà eléyìí lábọ̀ jẹun eléyìí lábọ̀ mumi eléyìí láàrò eléyìí ní pẹpẹ eléyìí lájà. ó tán o Allah. ọlọ́ni. àfa àgbà yẹn wọ́n sọ pé àfa tó kọ́yàn ké ọlọ́run ẹni tíṣà rẹ ọlọ́run ẹni dókítà tó wù ẹ́ sàn ọlọ́run ẹni lẹ́yìn pàtàkì tó sọ pé wà lámìẹ̀kún ńlá òkú fún wọn ahad kò sí fún wọn ọlọ́run àfiwé kan àfijọ kan ibi tá ti rí pé kótókótó tí àwọn àfa àgbà yìí ń wí kótókótó lẹ́rìí pé kótókótó ni wọ́n wí lẹ́fi mọ̀ pé àfa àgbà ó yàtọ̀ sí àfẹ́sìn ẹlòmíà jẹ́ àfa àgbà yóò tún jẹ́ àfẹ́sìn àwọn eléyìí ò kì í ṣe àfẹ́sìn o ìwọ Wàrísì Adékọ̀yà àbí kí ló korúkọ ẹ̀ ó wá jáde ó wá sọ pé nǹkan tó ń ká Fásáìdì lára òun ní ìtàn tó ti pa fún wọn nípa ti bàbá wọn ẹni tó jẹ́ sí pé ọ̀tá Ọlọ́run ni ọ̀tá Ọlọ́run ni tẹ́ ẹ bá kí í ṣe ọ̀tá Ọlọ́run ni ẹni máa pe ẹlòmíì lọ́lọ́run ọ̀tá Ọlọ́run ni tẹ́ ẹ bá kí í ṣe ọ̀tá Ọlọ́run ni ẹni máa pe ẹlòmíì lọ́lọ́run ọ̀tá Ọlọ́run ni tẹ́ ẹ bá mọ̀ ó wá sọ pé nǹkan tó ń ká wọn lára a ní Fásáìdì jà fún ẹ̀sìn gbogbo orí burúkú tẹ́ ń gbé wọnú ẹ̀sìn gbogbo kọ́tà ànábì ò gbé wá tọ́lọ́wọ́n ò sọ táwọn sábà ànábì ò sọ tí wọ́n ò ṣe tẹ́ ń gbé wọnú ẹ̀sìn tẹ́ ń sọ àfáyí gbìyànjú wọ́n ń yọ gbogbo ẹ̀ kúrò. àwọn ọkọ ò lè máa wà kọ́ wá lajúlẹ̀ kẹ́ máa ṣì àwọn èèyàn lọ́nà lọ torí gbogbo àwọn èèyàn yìí ẹ̀ ń ṣì wọn lọ́nà ni gbogbo àwọn tó ń gbọ́ yín tó ń tẹ̀lé yín ẹ̀ ń ṣì wọn lọ́nà àwọn ọkọ tèlè wá lajúlẹ̀ kẹ́ máa ṣì àwọn èèyàn lọ́nà lọ torí gbogbo apáta Ọlọ́run máa bí bá ti jáde kí á mọ̀ pé ẹni tó nù lọ ṣé wọ́n gbìyànjú pé kò tọ́ sọ́nà àfáyí wa ń jà fẹ́ sìn gbogbo òṣìṣẹ́ ìṣe inú ẹ̀sìn wọ́n máa gba ìgbé kúrò ẹ̀yin náà ẹ wo àfá àgbà tó sọ pé sọ̀látùlì fàátì ó ju irun lọ ẹ̀yin náà wo ṣọ́rọ̀ nìyẹn àfá àgbà mìíràn tọ́jú kò sí kóòtù tó ń ṣe àwọn èèyàn lọ́nà ó tún sọ pé ìpínlẹ̀yìn ọlọ́run mi tún wà lẹ́tọ́lọ́ ti ní wà lámìyẹ̀kún ńlá okó fún wọn ahad ọlọ́run ni kò sí àfiwé kan àfijọ́ kan ẹ wá mú rọ́bì ẹ wá sọ́dọ̀ ọlọ́run tó bá yá ẹ máa sọ pé ẹnìkan ò kéwú ẹnìkan lólódò àṣẹ ìgbọ̀ngàn lólódò ẹ̀yin gangan lẹ̀ kéwú ìwọ Wàrísì Adékọ̀yà àbí Adékọ̀ọ́sì yẹ lórúkọ ẹ ó wá jáde ó wá sọ pé nǹkan tí wọ́n sọ fún Fásáìdì ló ń ká wọn lára gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ẹ wá bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣetánà di Fásáìdì ni ẹ ń wá bẹ́ẹ̀ ṣe fẹ́ bà Fásáìdì lórúkọ jẹ́ ni Ọlọ́run dẹ̀ ní gbà fún yín Ọlọ́run ò gbà fún yín torí ẹ ń ṣe ẹ ń sọ láti jọ́ iná kò sí ìkọ̀kọ̀ àfẹ́tà Fásáìdì ń bẹ̀ gbogbo wa tẹ́ ń sọ yìí
ó lè ní bàbá ẹnìkan ó lè ní ẹnìkan gbogbo ẹ̀ náà ẹ̀ ń wá bẹ́ẹ̀ ṣe fẹ́ borúkọ àfáà Saheed jẹ́ ni ọ̀bí yín ọlọ́run ò dẹ̀ fún yín ṣe ẹ̀yin gangan lólódo ẹ̀yin lẹ̀ ń ṣìyàn lọ́nà ẹ̀yin àwa pọ́ìntì tí mo mú wá yẹn mo fẹ́ kẹ́ lọ dì í mú wípé ọ̀tọ̀ làfá àgbà ọ̀tọ̀ làfẹ́ sìn àfá mi wọ́n tó jẹ́ pé àfá àgbà ni tó wá já àfẹ́ sìn ẹlòmíràn tó já sí pé àfá àgbà ni ó kọ̀ jẹ́ àfá àgbà lásán orí burúkú ló gbé lọ́wọ́ tó ń ṣe torí ẹni tó ń pe ẹlòmíràn ọlọ́run tó ní tíṣẹ̀ ọlọ́run ẹni àfẹ́ ọlọ́run ẹni irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn òṣì ló ń ṣe níbi ọlọ́run ti sọ pé àní ẹ má wọ orogún pẹ̀lú èmi ọlọ́run wahdahu la sharika lahu ọba tó já sí pọ̀ kò ṣoṣo ni la sharika lahu kò sí orogún fún èèyàn gbọ́dọ̀ sọ pé nǹkan yìí lo nǹkan yìí kí wọ́n mú kíní yìí kí wọ́n sọ pé ìwọ kíní yìí ó máa ń ran ọlọ́run lọ́wọ́ àbí kí wọ́n gbọ́kànlé kàn mí tó já sí pé kí wọ́n sọ pé kíní yẹn ó máa ń ran ọlọ́run lọ́wọ́ ẹni yẹn ti wọ́ orogún pẹ̀lú ọlọ́run nìyẹn wọ́n wà Waris Adékọ̀yà ṣé kan tí àfa àgbà yẹn sọ ṣé kan yẹn wà right kò sí láì fi níbi tẹ́ bá sọ fún àfa yín wípé àfa wa nǹkan tẹ́ sọ yẹn ẹ ṣe mistake kò sí láì fi bẹ́ẹ̀ ẹ sọ fún àfa yín pé ìtukùtù ni wọ́n tú ìwíkúwìí náà sọ lẹ́nu ẹ sọ fún àfa yín bẹ́ẹ̀ ẹ pè wọ́n kẹ́ pé àfa yín kẹ́ sọ fún wọn bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ̀yin ọmọ burúkú ẹ̀yin náà wá jáde ẹ̀yin náà wá ń sọ̀rọ̀ ẹ̀ wá ń sọ̀pọ̀tà fún àyín lórí kan tó ṣe tí ò da so gbogbo yín àti Waris Adékọ̀yà àtòní Kùránì gbogbo yín pátá yín ọlọ́run yín òun làáfà yín àbí ọlọ́run yín làáfà yín tọ̀ ó yá ẹ tètè máa lọ sí àfà yín kẹ́ lè mọ̀ pé yes ọlọ́run yín nìyẹn kò sẹ́ni tó lè ṣe mistake láyé yìí àfáà yín ṣe mistake ni ọlá ẹbọ tó wà lọ́kàn wọn ẹbọ jálàbí tó fẹ́ ṣe kú tó wà lọ́kàn wọn lọ́wọ́ sọ̀tọ̀kúsọ yẹn jáde jálàbí yẹn ẹyẹ wọn bàbá wa mọ́kàn tí wọ́n sọ yẹn that is tó ṣe ẹni tó wá ṣe jálàbí lọ́dọ̀ àfáà ajásí pé àfáà yẹn ọlọ́run rẹ̀ ni ẹ̀yin àfẹ́ ẹlẹ́bọ̀ yìí ẹ ṣáà wá twist òdodo ẹ wá ń rún òdodo mọ́ra wọn ẹ wá fẹ́ bà ìsìlámù jẹ́ ẹ fẹ́ yọ wá nábì kó nú àwọ̀ àbí ọlọ́run ní gbà fún yín ọlọ́run ní fún yín ṣe. Waris Adékọ̀yà tó bá bí ẹrẹ tó bá mọ̀ pé tọ́lọ́run tànábì ló ń ṣe lóòótọ́ ìwọ jáde kó gbọ́dọ̀ Kùránì pé nǹkan tí àfa àgbà yìí sọ Kùránì bú apá òótọ́ ni wípé àfọ èèyàn ọlọ́run èèyàn ni wípé ẹni tó tọ́tọ́ èèyàn ọlọ́run ẹni tó yẹ pé òótọ́ ni gbẹ́rù Kùránì jáde ó sọ pé yes òótọ́ ni ìwọ Waris Adékọ̀yà ni o tó ń sọpọ́tà fẹ́ Waris Adékọ̀yà tó ń sọpọ́tà fẹ́ lórí irọ́ tó ń pa nítorí ète làfáàyàn ète lẹ́ ń ẹ wá ń hun ète ẹ ń hun ète gbẹ́rù Kùránì kò jáde kò fi àtìpọ̀ tó ń yí ẹ̀ búra pé yes nǹkan tá àfa ẹ̀ sọ òótọ́ ni àfẹ́ èèyàn ọlọ́run èèyàn ni dókítà èèyàn ọlọ́run èèyàn ni that is gbogbo àwọn èèyàn tẹ́ ń purọ́ fún tẹ́ ń ṣì lọ́nà ọlọ́run lẹ jẹ́ fún wọn àbí ọlọ́run lẹ jẹ́ fún wọn gbogbo ète tẹ́ ń hun òṣì tẹ́ ń ṣe yẹn ọlọ́run ò ní fún yín ṣe gbogbo orúkọ burúkú nǹkan tí ẹ ṣẹlẹ̀ tẹ́ fi parọ́ máa fa Saheed gbogbo ẹ̀ pátá a ti mọ̀ pé ìbínú ọlọ́run ti ń bá yín already bẹ́ẹ̀ ṣe wà yẹn ìbínú ọlọ́run ti ń bá yín lẹ́fí sọ̀sọ̀kúsọ lẹ́fí ń wùkúwì ìbínú ọlọ́run ti ń bá yín lẹ́fí ń wú àwọn ète kéte tẹ́ ń wú ìbínú ọlọ́run ti ń bá yín lẹ́fí lọ́n wú kí wọ́n máa ní àfẹ́ èèyàn ọlọ́run èèyàn ni ìgbà tó ṣe pé bóyá ìlàkàì láti ṣe pé bóyá wọ́n fi kàn mí ṣe làákàì èèyàn kí ló dé yàn fà yìí ẹ ṣàfẹ́ wá jáwọ́ ẹ fẹ́ jáwọ́ kó ní òṣì tẹ́ ń ṣe
ẹ fẹ́ jáwọ́ kí ló dé Wàrísì Adékọ̀yà títí ẹnìyẹn o títí ẹnìyẹn dùbọ́ mọ̀ pé òdodo làfẹ́ ń sọ gbálùkù wọn ni kò wá búra ń ta gbangba wípé òdodo làfẹ́ sọ pé àfẹ́ ọlọ́run ẹni gbé Kùránì jáde kó wá búra pé yes òdodo làfà mi sọ pé àfà mi o ọlọ́run mi ni o gbálùkù wọn ni kò wá jáde kó wá búra bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀ ń sọ wípé kíní kan olè lẹ́nìkan kíní kan ẹ fẹ́ bọ orúkọ Àfà Saheed jẹ́ ni ẹ fẹ́ wọ́ ọ̀ràn sí wọn lẹ́sẹ̀ ẹ fẹ́ fi bọ orúkọ wọn jẹ́ ọlọ́run dẹ̀ fún yín ṣe ẹ wí náà kíní kan tó lápá lára wọn gbogbo àgbàtẹ́ tí ń wí látìgbà tẹ́ tí ń wí kò sí kankan tó yọ lára wọn kò dín kankan kù lára wọn ẹ sáfẹ́ ẹ̀yin ní gbogbo kíní yẹn affect ló fi ń dùn yín ń affect yín ló fi ń dùn yín bọ́ọ̀lù kò ṣe ní affect yín pàtó pé irọ́ lẹ gbé dání irọ́ lẹ ń ṣe kò ṣe wá ní affect yín Wàrísì Adékọ̀yà àbí kí lórúkọ ẹ àbá Adékọ̀sì dẹni àbá Adékọ̀yà dẹni títí ẹni yẹn ìwọ oníkùránì ìwọ wá gbé Sheikh Imran ó gbé wọn jáde ó gbé Sheikh Imran ó gbé wọn jáde ó fẹ́ fi ẹnu ẹ fẹ́ fi kó bá rẹ ẹ tó ṣe wẹ̀ lánàá kí ló padà wá ṣe ìwọ oníkùránì ó fẹ́ máa fi Sheikh Imran fẹ́ fi máa wí àfẹ́ ẹ Sheikh Imran tó já sí pé wọ́n lọ ìlú òyìnbó wọ́n ṣe wá sí ìlú òyìnbó gbogbo káàkiri kọ́ńtì ní Sheikh Imran ti lọ ń ṣe wá sí Sheikh Imran tó yẹ pé wọ́n lọ conference ní Arab countries wọ́n lọ conference káàkiri ẹ̀yin wá jókòó sí kọ̀tún ẹ wá parọ́ fáwọn èèyàn ẹ mislead àwọn èèyàn ẹ jókòó sí kọ̀tún bẹ́ẹ̀ ẹ kó lójú kan ìkọ̀tún tẹwa náà lẹ jókòó sí àfọ́tò wá ń káàkiri gbogbo àgbáyé tí wọ́n lọ conference tí wọ́n ṣe wá sí káàkiri ó wá sọ pé ẹjọ́ tí wọ́n dá lórí Jalabi ń pé kò right wọ́n sọ fún Sheikh Imran pé who are you to judge ìwọ gangan àti wọn ní Kùránì àtàfẹ́ ẹ̀yin gangan lónírọ́ ẹ̀yin gangan ní Ìsìlámù òye ẹ̀yin gangan nìkan dàrú mọ́ yín lọ́wọ́ tẹ́ bá mọ̀ nǹkan dàrú mọ́ yín lọ́wọ́ Sheikh Imran sọ pé ẹni tó bá pe ànábì ní gèfèrí òun ẹni yẹn gangan ní kèfèrí ṣé kò wọ́n ṣe òótọ́ ni ẹ̀yin ẹ̀ ń pe ànábì lórí Jalabi ẹ sọ pé ànábì fún yàn lọ́ṣẹ àfáà kan tó sọ pé ànábì ní gbérí ọdẹ ẹ sọ pé ànábì fún yàn lẹ́bù ẹ ń pe ànábì ní gèfèrí kọ́ nìyẹn ṣé kò máa sọ pé ẹ tó bá pe ànábì ní gèfèrí ẹni yẹn gangan ló ní kèfèrí ẹni yẹn gangan ní kèfèrí ẹ kọ́ ṣe kèfèrí àbí ṣé kì í ṣe kèfèrí ẹ ń fún yàn lẹ́bù ẹ ṣe wá jókòó pé ẹ wá takú pé orí Jalabi yẹn lẹ́fẹ́ kú sí ṣebí nígbà tẹ́ ṣe réyàn lẹ́sìn ṣe Jalabi tó bá yá ní ìsẹ̀ nílẹ̀ nìkan kan mọ́ tó bá ti yá ẹ máa lọ tẹpá mọ́ iṣẹ́ oko tó bá yá yín ṣe bẹ́ẹ̀ ṣe réyàn ní iṣẹ́ ń dùn bí ẹ bá réyàn mọ́ ń sìn ojú yẹn á dá ìwọ Oníkùránì ìwọ mélòó ni ẹ kí ló gbé tó ń jù ìwọ wá gbé Sheikh Imran jáde ó fi Sheikh Imran ṣe pósítà wọ́n sọ fún Sheikh Imran pé who are you to judge odidi àfà gbà ní Sheikh Imran àfà ẹ̀sìn ni wọ́n tí wọ́n káàkiri gbogbo kọ́ńtírì tí wọ́n lọ jíṣẹ́ Ọlọ́run oríṣiríṣi conference Sheikh Imran lọ káàkiri lórí fatwa wọ́n lọ Morocco wọ́n lọ oríṣiríṣi countries Arab countries ìlú òyìnbó lórí fatwa ẹ̀yin wá jókòó sí kọ̀tún ẹ kú lójú kan àbí ẹ kú lójú kan country tẹ́ bá lọ ìtọ́jú lọ jíṣẹ́ Ọlọ́run ẹ wá sọ o ẹ jókòó sí kọ̀tún ẹ kú lójú kan
wọ́n sọ pé ẹni tó káàkiri àgbáyé ń pé kò rí ẹjọ́ yẹn dá ìwọ tó jókòó sójú kan lọ́ fẹ́ rẹjọ́ dá gbogbo ọ̀rọ̀ tí a ti ń sọ yìí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí oníkùránì àti àfẹ́ ẹ jáde kẹwàá gbé àlùkùránì kẹ mú àlùkùránì kẹ gbé síta gbangba báyìí kẹ fi búra wípé gbogbo nǹkan tẹ́ ń ṣe jálàbí tẹ́ ń ṣe wípé ẹ ṣe 419 rí ẹ jáde kí gbogbo ayé rí yín kẹ gbé àlùkùránì sókè kẹ fi búra wípé láti gbàtẹ́ ti ṣe jálàbí o ẹ ṣe 419 rí tó bá bí yín rẹ tó bá dá yín lójú pé ẹ ṣe 419 rí alẹ́ jáde kí wọ́n fi Kùránì búra tẹ́ ẹ̀ bá wá jáde ajá sí pé 419 ní yín lóòótọ́ à ń sọ fún yín pé jálàbí ò dá nínú Islam ẹ tó bá ṣe jálàbí ó ti ń ṣe kèfèrí ó ti di ẹlẹ́bọ tẹ́lẹ̀ ó ṣe jálàbí tí ò ní fúnyàn lẹ́bù tí ò ní fúnyàn lọ́ṣẹ adẹ́ ń sọ fún yín ẹ̀dẹ̀ wá ń twist òdodo ẹ̀ ń twist òdodo ẹ̀ ń twist irọ́ ìwọ oníkùránì ìwọ ògbésèkì máa jáde ìwọ oníkùránì ẹ jòkó sójú kan bẹ̀ yẹn ẹ kó lójú kan ẹ parọ́ fáwọn èèyàn bẹ̀ yẹn kí ẹ ṣe ọ̀dọ̀ pé lórí fatiwa yìí gbogbo kọ́ńtírì iṣẹ́ kìí máa ti náà ṣe fatiwa ìwọ tó wá jókòó sójú kan tẹ́ ń parọ́ fún àwọn èèyàn gbogbo ẹ̀yìn ayé ṣẹ́gbẹ́ ní Kùránì gbogbo àlùjọ̀nú tó ti ń fà àwọn orúkọ àjọ tó ti fà yẹn àtàwọn ọṣẹ́ ẹbù tó ti lò yẹn àlùjọ̀nú rẹ̀ ló ń dààmú wọn lára àlùjọ̀nú yẹn ó ń dààmú wọn ni wọ́n fi ṣe gbogbo tó ń ṣe yẹn àlùjọ̀nú ló ń dààmú wọn àlùjọ̀nú ni àwọn náà kọ́ àlùjọ̀nú ni àlùjọ̀nú ló ń dààmú wọn gbogbo àwọn ẹ̀kọ́ ìlòkulò tó ti lò ìfàkùfà tí wọ́n ti fà gbogbo ẹ̀ wọ́n ń dààmú wọn ṣiṣẹ́ lára wọn wọ́n fẹ́ jáwọ́ kúrò bẹ́ẹ̀ gbogbo kíní yẹn ó ń ṣiṣẹ́ làákàyè wọn ó ti sọ ìlàkàyè wọn ó ti sorí ẹ̀ kodò àwọn náà gbogbo kíní yẹn ẹ̀yà wa ṣẹ́rí gbogbo ẹ̀bù ìfàkúfà tí wọ́n ti fà tí ẹ̀bù tó ti lò yẹn ó mú ìlàkàyè wọn ó ti sọ ìlàkàyè wọn ó ti dorí ìlàkàyè wọn kodò àwọn náà wọ́n fẹ́ dorí àlùkùránì àwọn náà wọ́n fẹ́ dorí ẹ̀ kodò ṣùgbọ́n alhamdulilayi Allah ti gbé àwọn èèyàn dìde tó já sí pé gbogbo rọ́tọ̀ ẹ̀ pa gbogbo òṣìṣẹ́ ń sọ gbogbo pátá ló ti ń já gbogbo àwọn tó ń tẹ̀lé yín náà àwọn tẹ́ ń ṣe wá sí fún tó ń gbọ́rọ̀ yín gbogbo wọn ẹ ti wá gàlá ẹ ti dorí ìlàkà wọn kódò àbí oníkùránì wọ́n wá gbé Sheikh Imran Eleha wá gbé wọn jáde ha àánú mi dẹ́ ń ṣe àánú mi ṣe Sheikh Imran já sí pé gbogbo ayé lọ ti ṣe fatiwa ẹ̀yin tẹ́ kú olójú kan tẹ́ jókòó sí kọ̀tún ẹ wá ń dájọ́ tẹ́ jókòó sí kọ̀tún ìwọ wá sọ fún Sheikh Imran pé who are you to judge ó gọ̀ ó fẹ́nu ọ̀ra oníbuhari ó gọ̀ ó fẹ́nu ọ̀ra ó gọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn pé who are you to judge ó gọ̀ oníbuhari àlọ́ ó gọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn ó gọ̀ àfáà tó jà fẹ́ sìn àfáà tí yóò kí ń jà fẹ́ sìn náà àfáà àgbà àfáà tí yìn àfáà àgbà òun làfáà tí yìn àfáà tí yóò kí ń jà fẹ́ sìn kánígbà fẹ́ sìn ni wọ́n ni kótó tó ń mú yẹn wọ́n ní máa wí tó sọ pé àfẹ́ èèyàn ọlọ́run èèyàn ni dókítọ̀ èèyàn ọlọ́run èèyàn ni kánígbà fẹ́ sìn ni wọ́n ni máa wí kótó yẹn
gbogbo yín pátá ẹ kéré sí kọ́tẹ́ ẹ̀ ṣe yẹn ẹ kéré àtàfẹ́ àti oníkùránì ẹ kéré. Wọ́n sọ fún Sheikh Ibrahim pé who are you to judge? Àfá àgbáyé àfá tí wọ́n jẹ́ àfẹ́ sìn ó fẹ́ máa fi wọ́n wé àfá tí ó kì í ṣe àfá ẹ̀sìn tó jẹ́ àfá àgbà lásán. Tẹ jòkó sójú kan tẹ ń parọ́ fáwọn èèyàn lójú kan tẹ wà ẹ mislead àwọn èèyàn lójú kan tẹ wà. Ẹ̀yin àwa yín bàbá wa ṣe rí àwọn àfá yìí àwọn oníkùránì àtàfẹ́ àti Wàrísì Adékọ̀yà gbogbo wọn yẹn ẹlẹ́sìn wọ́n ń ṣe ẹlẹ́sìn ni wọ́n. Ojú ẹ̀sìn wọn dẹ̀ ti ń rọ̀ wọ́n ń ṣe ẹlẹ́sìn ni wọ́n. Torí wọ́n fẹ́ máa da ìsìn Ọlọ́run rú wọ́n fẹ́ máa yọ ọwọ́ ànábì kò láwo Ọlọ́run dẹ̀ ní fún yín ṣe. Alhamdulillah Ọlọ́run ti gbá wọn àfẹ́sìn tó jẹ́ àfẹ́sìn gidi Ọlọ́run ti gbé wọn dìde. Gbogbo kọ́tẹ́ ń pa wọ́n ti já fún yín wọ́n á dùn yín ẹ wá fẹ́ wọ́ wọn mọ́ wọn lẹ́sẹ̀ Ọlọ́run ò ní fún yín ṣe.